يا أيها الإنسان مهلا انتبه هذا مقال الصدق غير مشتبه فقد أتيت ناصحا ومرشدا عساك أن تلقى بهذا الرشدا موجها نصحي بحسن نيتي. Ìrántí wípé ìtọ́lọ́run ọba sọ fẹ́ ni tó pọ́nlé jù láyé tí sí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì dààmú ànábì jìyà ìbá tó sàṣàlá sọ́lọ́ náà ànábì wa ní laqad uhiya ilayka wa ila alladhina min qablika mo fà ọ́ létí Muhammad ẹrú mi òjíṣẹ́ mi gbọ́ in tí mo máa sọ fáwọn tí wọ́n ti wáyé síwájú lẹ́nu àwọn òjíṣẹ́ mi làyín àṣírọ́ kíkà tí ń bá tẹ́rù rẹ̀ wò tí mo bẹ́ bọ́ ń bẹ láyé àbátọ́ náà àmàlùkà gbogbo ṣẹ́ rẹ tó ṣeun ọlọ́run kò sáà ní àní kò sí ìrújú ń bẹ o ò ní bá mi ó ti lérè yóò kú dànù ni bí èlùbọ́ wala takunanna minal khasirin ọ wà jẹ́ kanú àwọn ẹni òfò ànábì tọ́lọ́ ń bá sọ bá ń fa ànábì wa Muhammad ẹja wa wù mí àtẹ̀yìn mélòó nù wa òun lọ́wọ́ jẹ́ lónìí tí wọ́n bá ní àwọn afáàmọ́ sọ fún wa pé ẹni tó yọ olórí burúkú jù lẹ́yìn ṣàìtọ́nù ọ̀hún náà ni Fìráùnù tóun tiẹ̀ tó wá pera rẹ̀ lọ́lọ́run ẹ wà á wá rí lónìí ńbẹ nù wa tajà afáà gangan yàtọ̀ sọ́mọ kéwú tí wọ́n bá ní ọya ẹgbẹ́ Suratul Fatiha kalẹ̀ káke ọya ẹja wa kì í fa tàbí ká wá pọ̀fọ̀ ọ̀fọ̀ gangan ó tún wá dùn lẹ́nu àfà ju Suratul Fatiha ti lọ. àtọ̀rọ̀ ọfá àti gbogbo àwọn tọ́jọ́ mi ká tó wá sọnù ká tó wá sọ pé à ń gbẹ́bọ oríta yàtọ̀ sílẹ̀yìn èèyàn mélòó òun náà lọ́jà sí wípé gbogbo ntànàbí ilé wá ń di rẹ nínú ẹbọ òun tí ọmọ ṣe ẹja jáwọ́ nínú rẹ̀ torí pé ìkìlọ̀ látọ̀dọ̀ Ọlọ́run ọba lẹ́kẹ̀ọ́lá òun náà nìyẹn àmì fún wa lórí ilẹ̀ gangan òun náà ní wípé tọ́rọ̀ bá wá ṣẹlẹ̀ báyìí àwọn sọ pé Saudi kọ́ la wà bó láyé Saudi ṣe rọrùn títí a ṣe rújú ṣebí Saudi mọ́lọ́run lẹ́yọ kan ni so eléyìí náà ó sì yẹ kó tó ní àmì wípé kíkálukú kọ́ mọ́ di ẹbọ mẹ́rù rẹ o èyí ò ní ọ̀jẹ̀ kírun táǹkì kò sì wá láǹfààní ìyá wa tí wọ́n wá lọ obìnrin ni wọ́n nínú ẹyọ Ànábì sallallahu alaihi wasallam wá sọ wípé idha salati khamisaha ẹ wà róbìnrin tó jẹ́ mùsùlùmí o tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ lẹ́yọ kan ṣoṣo ìwà máa kí wákàtí márùn wà sọ́ọ̀mọ́ ti ṣàárọ̀ ha bẹ́ẹ̀ náà ni àwa máa gba àwẹ̀ Ramadan omi lọ́pọ̀ jù ní ẹni tí gbàwẹ̀ ọ̀pọ̀ jù ọkùnrin lọ́nú experience ìsọpẹ́nu tíà ibi tó tún ayé tún wá rújú dé lónìí ẹlòmíì tó wá máa jẹnu yẹ̀sì níta yóò tó ń sọ mọ́yà ní Ramadan lọ́sàn-án gan. bẹ́ẹ̀ ni wàá sọ́nà ti fàrìjà ha bẹ́ẹ̀ náà ni tọ́já sí pé obìnrin tọ́já pé wàá sọ abẹ́ rẹ̀ lóòótọ́ ẹ̀rọ obìnrin ti ń kírun ẹ̀rẹ̀ ti ń gbààwẹ̀ ṣùgbọ́n ní àṣírí 100 tó ní aláàánú rẹ̀ ń ta ńlọ́mọ 99 ọkọ lé gangan ẹyọkan lọ́mọ nínú rẹ̀ irú obìnrin kì í ṣobìnrin ìkẹ́ ẹjẹ́ ajáwọ́ nínú rẹ̀ ẹjẹ́ ajáwọ́ nínú irú eléyìí ìbádà àti tọlọ́run òun ni gbogbo èyí lẹ́yìn eléyìí òun náà nínú muamaláàtì àwọn ìṣesíra wa ìwọ ọ̀run òbí wa ẹjẹ́ máa pé o ìwé ọkọ síyàwó ẹjẹ́ á pé èyí tá a ní sáwọn ọmọ tá a bí ẹjẹ́ á gbìyànjú lábẹ́ bá ti lágbára o èyí tá a ní sáládùúgbò àti àwọn ẹ̀dá yòókù ẹjẹ́ ká gbìyànjú rẹ̀ tá a bá ti ṣe léyìí a nírètí wípé lẹ́yìn ikú níwájú Ọlọ́run ọba ikú gangan yóò jẹ́ ibùsinmi fún wa àwa lè má ràdàn wò torí pé tí wọ́n ń darí wa lórí ni ṣùgbọ́n ga wa náà ń tọ́kọ́ wa ni pé látàjí àlífìtínátìná fìdíìnìná nítorí bí máa ń bẹ lọ́nu àdánwò ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ èèyàn inú ẹ̀sìn wọn lọ́bọ́ sí kọ́lọ́ mọ́ fàdánwò tiwa sí bí ẹ̀sìn àlè má ràdánwò ní tọrọ rẹ̀ ṣùgbọ́n lọ́hùn ò lè má ṣe àdánwò pé látàjí àlímùsíbátà náà fìdíìnìná má fi àdánwò tó fi bá ọmọ ìjọ jẹ́ bí ẹ̀sìn irú rẹ̀ ni ti lè mọ́ọ́mù mọ́sálásí tá a gbọ́pọ̀ lọ ṣọ́ọ̀ṣì nítorí àdánwò àbẹ́yìn náà rí ní orí social media. ẹjẹ́ àbá gọ́ọ̀mẹ̀ntì ilẹ̀ wọ́n jẹ́ lè mọ́ òmìnira sáyẹn pé ní ọ́sàjẹ́ mùsùlùmí gbogbo ohun tó lè wù ó dé kárántí pé ní tí ó gbẹ̀yìn wa níjọ́ kan òun náà ni eléyìí òun náà ni pé ká di ẹrù wa ká di dáadáa torí pé Ọlọ́run ọba àlekè ọlá ọba tí ò ṣe é sámọ́ lọ́wọ́ kò hun ni. nígbà tí ìyá dákẹ́
nígbà tá à ń wẹ̀ wọ́n nígbà tá a fún wọn láṣọ nígbà tá a sin wọn a rí i wípé gbogbo ẹ̀ àwa ń gbìyànjú wípé ẹ jẹ́ kó jẹ́ déédéé súnà tànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ẹ wá wo oorun tí ìyá sùn a fi hàn tó wọn lélẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni bẹ́ẹ̀ sì ni a tún wá bò wọ́n lórí láàrin yìnyín ẹni ó wá wà láyé tó lórí títohun aṣọ ọ̀kọ̀ gbọ́dọ̀ òbó eléyìí tí mùsùlùmí ń pè ní hijabu ṣé ò ní sẹ̀sìn tó bá déwájú ọlọ́run torí ń tá àbálálì kìámọ̀ náà lọ́lọ́ ni a máa practice láyé tànàbí fi ní ká máa fi hàn tó sùn kódà tó bá rọrùn ká tún kọjú sí kíbílà ńgbà bá sùn. ńgbà ìyá ti wá wọnú sàárè nínú súnà ànábì onípe ànábì a máa ṣe àlè ìzọ́ọ̀tù ká ṣe wáàsí fáwọn èèyàn báyìí létí sàárè lẹ́yìn náà ànábì sọ̀rọ̀ yóò tún wá ṣàdúà láàrin yìnyín nínú tá a máa bòkú wá sí tẹ́ wá òun náà nìyí tá a bá ti wá kú ò àwọn ìyókù tí máa kún un báwọn onímọ̀ bá sọ fún wa wípé kí sọ́dọ̀ ànábì ló ti wá kí ló dé tá a ṣe gbìyànjú kájáwọ́ ń bẹ̀. a ní àtàríyà kádárò òkú wọ́n ní ká ṣe lọ́jọ́ mẹ́ta lẹ́yìn obìnrin tọ́já sí pọ́kọ tiẹ̀ òun ló kú. lẹ́yìn náà ìyá wa tó kú àbẹ́nikẹ́ni tó bá lọ gẹ́gẹ́ bí mùsùlùmí bó bá jẹ gbèsè ká gbìyànjú ká san ìpìlẹ̀ ní ká yọ nínú dúkìá òkú tó bá fi ilẹ̀ tí ó bá wá fi sílẹ̀ ńkọ́ ká wá báwa ẹbí ó ṣe san owó yùn bàbá wa fẹ́ ṣe sàárà ló kọ òkú gẹ́gẹ́ bí àdìsí Bukhari tẹ́nìkan lọ bá Nábì wípé iná omi ìyá àkọ́dí iftalati nafsuha làwọn takalámọ̀tì tasọ̀dákọ̀tì ìyá mi kú lójijì ṣùgbọ́n mo mọ̀ wípé bọ́ bá jẹ́ kó lè sọ̀rọ̀ ni yóò sọ pé òun ó ṣe sàárà ha àtàsọ́dàkù àníhà ṣé mo lè ṣe sàárà ló kọ ìyá mi tálà á máa ṣe sàárà fún ẹni ọpọn mi láti inú kànga tó lọ dà ó dò sí nǹkan ọmọ ṣe kọ́lọ́run tún wá ṣe ẹni ó bùkátà ìlà ṣe sàárà fún àbí bẹ́ẹ̀ ni tábà tó wá mú láàrin yún báwọn èyí tó ṣẹlẹ̀ sí mọ̀lẹ́bí tànábì Jáfàrì bọ́nàbì tọ́lì èmi lànábì sọ isnaul lè hálì Jáfàrì tọ́ àmọ́ ẹ ṣe oúnjẹ fún àwọn aráalé Jáfàrì àwọn aráalé ìyàwó tí wọ́n kú wọ́n ní ká ṣe oúnjẹ fún wọn kọ́dí àṣọ̀báwú mọ́ yàṣùgbùrù torí pé wọ́n lè máa dunnú pé àwọn gbẹ̀yìn ìyá kì í ṣe pé wọ́n fẹ́ kí ìyá ọ lọ ni wọ́n wà mọ́ pé Ọlọ́run mọ̀ sí arẹ́yìn ọ̀tá wa aráalé ẹni òkú kú fún ànábì wọ́n ní kò sọ wípé àwa ni ká ṣe oúnjẹ fáwọn èèyàn ṣùgbọ́n a lè ṣe sàárà ó túmọ̀ sí wípé tó bá jẹ́ pé oúnjẹ sísè pé ẹ wá jẹ sẹ̀mú ẹ wá jàmàlà òun ni bóyá ànábì ìbá bẹ̀rẹ̀ rẹ̀ bàbá wọn sàhábà bàbá wa láǹfààní pa gbowó jọ tá a la fẹ́ láti fi ṣe sàárà ló kọ ìyá ibi ń pa àwọn èèyàn dáadáa lásìkò yìí o ẹni tẹ́ bá ti wá fún ráìsì abọ́ bíi mélòó kan tàbí odidi báàgì kan ọjọ́ márùn-ún ọ̀sẹ̀ kan tẹ́lómi ti ń ṣàdúrà fún kò ní rántí ṣàdúrà fúnra rẹ̀ gan o pé èmi lọ́lọ́ ń ṣerú eléyìí fún. àwọn èèyàn wà lọ́sítútù tí wọ́n dè mọ́bẹ̀ tí wọ́n láǹfààní àti jáde wọ́n ti ní wọ́n máa lọ lé owó tí wọ́n kíná sí máa pè é bíìlì wọn òun ni wọn ò tí ì rí san àtàwọn oríṣiríṣi báwọn eléyìí ni àwọn ọ̀nà ká máa gbà láti fi ṣe sàárà fáwọn òkú wa mọ́sálásí tó ti lágè tí wọn lè lò tán lọ́dún mẹ́ta ẹ má wulẹ̀ ràgé bẹ̀ mọ́sálásí tí wọ́n ti fẹ́ táìsì ẹ má wulẹ̀ rẹ níbẹ̀ kódà a lè kó fún àwọn tá a mọ̀ lóní mímọ́ àáfà tó wà ládùúgbò pé eléyìí náà ó di nínú tí ń ṣe kódà tó bá tó dá lóko òwò eléyìí náà yóò tún dín àǹgírí òkú à ń jí ní gbé yóò tún dínkù lábala ti bẹ́ẹ̀ àwọn eléyìí ní ká gbìyànjú ká bẹ̀rù Ọlọ́run ọba lé lórí nẹ́nu dánú dúró òun náà ni ọ̀rọ̀ gbèsè láàrin ó lè má kàn yà wá nítorí pé wọ́n dàgbà ṣùgbọ́n àwọn tá a jẹ́ ọ̀dọ́ lásìkò wàláhì nínú àdánwò tó dojúkọ wá tí kú bá dé lónìí kọ́mọ̀ wà ká gbèsè mọ́ èèyàn lápò òun ló kéré Ọlọ́run náà kó mọ́sálà ìbá ṣe gbogbo gbèsè wọn. ẹjá máa lákọọ́lẹ̀ o ká sì máa fi tó àwọn alásùnmọ́ wa náà létí nítorí pé wọ́n ní ànábì sallallahu alaihi wasallam tó kú bá kú
tani bá rè pé alẹ́ hìdéyìn sọ́jà gbèsè. Sọ́jà gbèsè lọ́ba ní náà ànábì ní sọ́lù aláṣọ ìfikùn ẹnìkan ó wá kírun sí láàrin yín ẹnìkan wá jẹ gbèsè ńjọ́ kan Abu Qatada wa ní ń sanwó ànábì wa ń padà ń pàdé rẹ̀ ńjọ́ náà lọ́hùn wá ní ṣé o ti san àkọ́dé òní náà lọ́sẹ̀sẹ̀ ṣẹlẹ̀ ìgbà tọ́rọ̀ ń wá pọ̀ Abu Qatada wa lọ mójú náà kẹta ní gbowó òun náà àdìsí ọwọ́ asán ànábì wa ní pé ìnà àkọ́ ọ̀kọ̀dé fún bisati talihan tó rí ẹni tó kú ọmọ ìyá rẹ̀ wọ́n dé ní kọ̀rọ̀ náà lọ títí dìgbà tó sanwó iná jẹ́ máa béèrè kí máa béèrè ẹ má jà fi gbèsè ṣeré ọlọ́mọṣálá ìbá gbogbo wa san ti bẹ̀ lọ́rùn wa má jà gbé gbèsè déwájú rẹ̀ ọlọ́run bá fà foríjì ìyá náà eléyìí tí wọ́n pè mí sínú kókò wa. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وآله وصحبه أجمعين. الحمد لله. èmi ṣe gbogbo pọ̀ ní pàtàkì èèyàn ṣe gbáyé lọ́tọ́ náà ọba pàtàkì lọ́wọ́ sábà àforíjì wọn. اللهم اغفر لها وارحمها آمين وثبتها ونقيها من خطاياها كما ينقى الثوب الأبيض من الدنس ولا تفتنا بعدها يا رب العالمين ولا تفتنا بعدها يا رب العالمين واغفر لنا ولأموات المسلمين برحمتك يا أرحم الراحمين. سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك سبحان ربك الكريم. àfikún tí a bá wá bí wá tí àwa bí ọ̀nà kan lẹ́rìn tẹ́ fi débi ẹnìkan kéèdá wá bẹ́ o ẹ má wo pé àyà mi kú ni ẹ dákun àwọn tí ń sọ bí ọmọ ojú ẹnìkan kan o àwa tá a sì jẹ́ kọ́mítì bí ilé ìdá wa àfi ká tó bíi mẹ́ta a sì ti pè wọ́n iye èèyàn báyìí fẹ́ wá bẹ torí kéèyàn wá sùn ní ugbó báyìí kí wọ́n má tún jí ó sùn àfaramọ́ ẹ̀ńtọ́ bá dá wá nítorí rẹ bá rí nítorí o ọlọ́run wọlé adé ní àti lọ́sọ̀rọ̀ bá wà kẹ́ wọn ẹjọ́ lẹ́yìn yẹn lẹ́yìn bá wá bí ẹni pé ọwọ́ ọ̀tọ́jú bẹ lára lẹ́yìn òjò lọ́rọ̀ púpọ̀ títí kálukú bá ní tọ́fẹ́ fi ṣe sàrà láti máa fún ààyè ìṣe àti rẹ́nìkan kámẹ́rà wa ó ní fọ́ọ̀tì lánàá wọ́n sì gbèdé lálẹ́ yìí àti rẹ́nìkan tó ti sọ fún wa pé òun fẹ́ fún wa ní kámẹ́rà láàrin kámẹ́rà wà tí à ń fi ń sọ ibi àwọn gidi kan kú sì tún wà torí pé èèyàn lèèyàn ọmọ jẹ́ báwọn bá fẹ́ gba àbọ̀dé fún wa kámẹ́rà ò ní gba àbọ̀dé fún wa ó sì níye èèyàn tí ń wò torútorú ní tá a bá ti tan fóònù láàmú wò ẹ dákun ẹ má dá wá bí tí kálukú bá ní tó fẹ́ fún wa ní sàrà ẹ dákun ẹ fi sí ẹnu géètì yẹn àbí àkáǹtì nọ́mbà bó ṣe 200 owó MTN ní tàǹrà ń jojúmọ́ ká máa sọ sínú àkáǹtì yẹn ọlọ́run ní jẹ́ ọ̀rẹ́ yín o. àfipamọ́ sákàǹtì tiwa náà ni Rabbil izzati amma yasifun assalamu alaikum warahmatullahi wabarakatuh jazakumullahu khairan wa shukran.